gbogbo ẹ̀yin tí ẹ̀jẹ̀ ríru tó ń bájà, ìyẹn tí a mọ̀ sí high blood pressure, mo ní nǹkan kan fún yín. Ẹ̀yin ẹ ṣáà lọ wá ewé erinrin náà máa ń pè é. Ṣùgbọ́n kí n tó sọ bí ẹ ṣe máa lò ó, ẹ máa bá mi ká lọ títí dé òpin fíìmù yìí. Màá sọ bẹ́ẹ̀ ṣe máa lò ó tí ẹ ò dẹ̀ ní gbúròó ẹ̀ mọ́ láyé. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì yìí. Tẹ́yin bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, ẹ má gbàgbé kẹ́ tẹ subscription button àti notification bell ká lè jọ máa ṣe kíni, ká lè jọ máa gbádùn ara wa. Sinimá tá a máa ṣe review ẹ̀ lọ́jọ́ tòní ní àkọlé rẹ̀ jẹ́ Ayò Ọlọ́pọ́n. Ayò Ọlọ́pọ́n, ẹ lọ sórí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Ayò Ọlọ́pọ́n, ẹ lè wò direct tàbí kẹ́ tẹ̀lé ṣàjẹmẹ́. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá Ayò Ọlọ́pọ́n. Àwọn bíi Rónkẹ́ Odùsànyà, Anta Lánìyàn, Jídé Kòsọ́kọ́, Ọláìyá Igwe, gbogbo wọn pátá ló kópa nínú sinimá Ayò Ọlọ́pọ́n. Nínú sinimá yìí láti rí kábíyèsí o, Anta Lánìyàn àti ọ̀rẹ́ Máyégún tó jẹ́ Jídé Kòsọ́kọ́ tán nífẹ̀ẹ́ ara wọn bí ojú. Kábíyèsí kó gbọ́ ọrọ̀ ajé ìlú okòólérè Jídé Kòsọ́kọ́ lọ́wọ́. Òun ló mọ bówó sì ń wọlé, bówó sì ń jáde ní àárín ìlú. Tí wọ́n bá ṣe díì tówó ẹ̀ pọ̀ jaburata, òun àti kábíyèsí náà jọ ń pín. Wọ́n á kàn fún àwọn ìjòyè ní belenja, bó tilẹ̀ jẹ́ pé àwọn náà kúkú mọ̀ kan. Bá ṣe jọ ń ṣe ìlú nìyẹn tó fi dé wípé gbogbo ọ̀ràn tá ń dá láàárín ìlú, àwọn tó fún kábíyèsí láǹfààní láti dórí ipò tán lọ sẹ́wọ̀n, wọ́n tún wọ́nà wọ́n ṣe pa wọ́n mọ́ ọgbà ẹ̀wọ̀n. Èyí tó wá tún jẹ́ kàyéfì tó jẹ́ bámbárì ńbẹ̀ ni wípé àwọn méjèèjì máa fọmọdọ́rẹ̀ẹ́ o. Wọ́n fọmọdọ́rẹ̀ẹ́ pé kí ọmọ Anta kó fẹ́ ọmọ Jídé Kòsọ́kọ́. Ṣùgbọ́n ọmọ Anta èyí tó jẹ́ prínsẹ̀sì, òun ti lẹ́ni tó ń fẹ́, ó ti lẹ́ni tó fọ́ fún, ó sì ní arákùnrin tóun àti ẹ̀jọ̀ ń ríra ní kòríkòsùn. Ṣùgbọ́n kábíyèsí nílá kó fi í lẹ̀ kó lè fẹ́ ọmọ ọ̀rẹ́ òun, torí wípé táwọn méjèèjì bá fẹ́ra, ọlá ṣe kíni, ọlá yíwọnú ọlá. Ṣùgbọ́n arábìnrin kọ̀ jálẹ̀ o, ó ní láéláé kò jọ́. Ìgbà tí bẹ̀bẹ̀ tún máa ṣẹlẹ̀ ló wá di wípé ó máa ti wá lóyún fún àfẹ́sọ́nà ẹ̀. Kábíyèsí fárígá àti Jídé wọn ní dandan kó lọ ṣẹ. Ìyá ọmọ ní láyé, ṣé dandan náà fi ń fẹ́ ọmọ ni? Èèyàn lòun ò fẹ́ ẹ, ó sì ti lóyún fẹ́ni tó fẹ́ lóyún fún, ẹ̀yin ní dandan ni kó lọ fẹ́. Ẹ wò ó, inú sinimá yìí ni ẹ ti jọ máa tó tá ti máa gbádùn ẹ̀. Lẹ́yìn bá wá gbé fún sinimá yìí, mo fẹ́ rọ́wọ́ yín ní comment section. Ẹ jẹ́ ká jọ ṣe kíni, ká jọ sọ̀rọ̀ lé sinimá yìí lórí. Ǹjẹ́ nǹkan tí Anta Lánìyàn àti Jídé Kòsọ́kọ́ ǹjẹ́ ṣáyé ṣerú ẹ̀ bí láyé tá a wà yìí? Ọ̀gá wọ́ndà náà tán mọ́ bẹ́ẹ̀ tẹ́jọ́ ń ṣe dàrúdàpọ̀ ṣé àwọn náà ṣáyé ṣì ń ṣerú ẹ̀? Tẹ́yin bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé kẹ́ bá wa tẹ kíni, ẹ bá wa tẹ subscription button àti notification bell. Ẹ wá ṣe nǹkan kan fún mi. Tẹ́ ẹ bá ti wo sinimá yìí, torí dandan ni ó wù mí kẹ́ wò. Ẹ lọ sí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Ayò Ọlọ́pọ́n, ó máa gbé wá. Sinimá tuntun ni, Àjààbálẹ̀ sì ni pẹ̀lú. Ẹ wá jájọ sọ̀rọ̀ orí ẹ̀ ká jọ digest ẹ̀. Gẹ́gẹ́ bí mo ti ṣèlérí wípé mo máa fi nǹkan kan síta. Ìyẹn ni wípé ẹnikẹ́ni tí ẹ̀jẹ̀ ẹ̀ bá ń rù, tó bá lẹ́jẹ̀ ríru, tí olóyìnbó ń pè ní high blood pressure, even kó ti di èyí tá a mọ̀ sí hypertension, bóyá ó ti wá dì pé orí fífọ́, tọ́wọ́ ti fẹ́ máa gbọ̀n, tójúgẹ̀ ti ń wò bàìbàì. Ẹ bá mi wá ewé tí mo dárúkọ lẹ́ẹ̀kan yẹn, ewé erinrin. Bẹ́ẹ̀ ni o, ewé erin ni Yorùbá ń pè é. Ewé erin ni Yorùbá ń pè é. Àwa tí a bá fẹ́ mọ̀tò lóyìnbó ẹ̀, ẹ lè jẹ́ kí n rọ́wọ́ yín comment section. Tàbí ẹ̀yin tẹ́ bá nílò àwòrán ẹ̀, ẹ jẹ́ kí n rọ́wọ́ yín comment section. Ẹ wá ewé yìí, tẹ́ bá ní, tó bá jẹ́ ní site lẹ́yìn ń gbé, ó ṣeé ṣe kẹ́ ẹ rí torí ó common dáadáa. Tẹ́yin ò bá sì gbé ní site, ẹ ra mú àwòrán ẹ̀ tàbí kẹ́ lọ sọ́dọ̀ àwọn eléko lẹ́dà, ní àwọn eléwé ọmọ. Ẹ sọ fún wọn pé ẹ fẹ́ ra ewé erinrin tàbí kẹ́ ẹ fi àwòrán ẹ̀ hàn wọ́n. Tẹ́ bá nífẹ̀ẹ́ sí, ẹ sọ fún mi ní comment section, màá fi ránṣẹ́ sí yín. Tẹ́ bá ti wá fi hàn wọ́n tán, ẹ wá gbéra epo ó dilé, ẹ rà púpọ̀ díẹ̀. Tẹ́ bá ti délé, ẹ ṣàn nù. Kẹ́ ẹ rí wípé kò sí ìdọ̀tí kankan lára ẹ̀, kò sì lè sómi lára ẹ̀. Ẹ wá gbó, ẹ gbó dáadáa. Ẹ má fomi sí, tẹ́ bá ń gbó ẹ gbó. Tẹ́ bá ti gbó, ẹ fà ṣẹ́ṣẹ́.
ìwọ̀nba omi tó bá ti jáde ńbẹ̀, ẹ wá mílíìkì, ìyẹn wàrà òyìnbó, ẹ wá mílíìkì tí ò dùn tí ò ní ṣúgà, ẹ wá fi sí i. Tó bá jẹ́ pé ìgbà tẹ́yìn gbo ewé yẹn tán, bíi síbí ìmùkọ ewé yẹn nìkan lẹ rí, ẹ fi mílíìkì bíi síbí ìmùkọ 5 sí i. Ìyẹn ni wípé tó bá jẹ́ síbí ìmùkọ 2, ẹ fi mílíìkì síbí ìmùkọ 10 sí i. Tẹ́yìn bá ti fi sí i tán, ẹ rò ó papọ̀ dáadáa, ẹ gbé mu. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí ẹ mọ̀ wípé ẹ gbọ́dọ̀ mú ju ẹ̀ẹ̀mẹ́ta lọ lọ́sẹ̀. Ẹ̀ẹ̀mẹ́ta lọ lọ́sẹ̀. Tẹ́ bá ti mú lẹ́ẹ̀kíní, tẹ́ ẹ mú lẹ́ẹ̀kejì, tẹ́ ẹ mú lẹ́ẹ̀kẹta, ẹ gbé kiní tán fi máa ń yẹ ìfúnpá wò, ẹ yẹ ìfúnpá yín wò, tàbí kẹ́ ẹ lọ sílé ìwòsàn, kẹ́ ẹ ní kán bá yín yẹ ìfúnpá yín wò. Pẹ̀lú ògo Ọlọ́run, Inshallah, ẹ ó rí wípé ìfúnpá náà ti ṣe kíni, ó ti sọ̀kalẹ̀. Gbogbo orí fífọ́ tó ń fọ́ yín tójú ń wò bàbà, gbogbo ẹ ti ṣe kíni, a ti kásẹ̀ ńlẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ lò ó, ẹ rí dájú wípé alẹ́ lẹ lò ó sí, torí ó máa mú yín sùn. Kó má di wípé ẹ máa lò ó, ẹ máa fẹ́ wa mọ́tò, ẹ lọ máa tòrùgbé nígbèé steering. Ẹ lò ó, ẹ fẹ́ gun ọ̀kadà, ẹ lọ máa tòrùgbé nígbèé steering. Ṣùgbọ́n tó bá ti dọ̀wọ́ alẹ́, tẹ́ ẹ rí pé ẹ ti jẹun alẹ́ tán, ẹ pò ó, ẹ fi mílíìkì sí i, ẹ gbé mu. Tẹ́ ẹ bá ti gbé mu, láàárín 30 ìṣẹ́jú, oorun ó fẹ́ máa wá yẹ́, ẹ rọra ṣe kíni, ẹ gba ibùsùn lọ, ẹ lọ sùn. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ kí n rọ́wọ́ yín comment section tẹ́ ẹ bá dánwò. Tẹ́ ẹ bá fẹ́ àwòrán ẹ̀, ẹ jẹ́ n rọ́wọ́ yín. Ẹ ṣé.